I can confirm to you authoritatively that sí Olúmi ó ti bímọ. Wọ́n dẹ̀ ti ń jẹ sí ara wọn bọ̀ tipẹ́. Ẹ confirm àwọn tó wà níbi tí wọ́n ti bàbá Ìjẹ̀ṣà mọ́. Sí Olúmi máa lọ́wọ́ bàbá Ìjẹ̀ṣà náà. Ó máa lọ́wọ́ bàbá Ìjẹ̀ṣà. So kò sí big deal bẹ́ẹ̀. Àwọn olórí burúkú ṣẹpẹtẹ́rì tó fẹ́ dó bàbá Ìjẹ̀ṣà Ìyábọ̀ Òjó. Tí bàbá Ìjẹ̀ṣà ògbó kó sílẹ̀. Tó wá wò pé màá mú ẹ. Àwọn yẹn ní kẹ́ bẹ̀rù. Ṣé ń gbọ́ mi? Now, ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín nípa prison Nigeria. Bó bá ṣe lówó lọ́wọ́ ni. Ẹ̀yin tèmi, arábìnrin tí a mọ̀ sí Bukky Jesse ó ti jáde wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ arábìnrin tí Olúmi àti arákùnrin tí a mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà tí ó ṣẹ̀ ti ẹ̀wọ̀n dé. Arábìnrin yìí ó tún ti sọ̀rọ̀ o. Ẹ̀yin tèmi, ìjẹ́ wàhálà ńlá kọ́ ni ó ṣẹlẹ̀ báyìí. Kí lẹ rò wípé ó jẹ́ ìṣòro níbí? Ẹ̀yin tèmi, ẹ fi ara balẹ̀ kí ẹ gbọ́ nǹkan tí arábìnrin Bukky Jesse tí ó sọ nípa ọmọ tí wọ́n ṣẹ̀ bí. Gbogbo àwọn tó bá wọn lọ sí prison Nigeria, ẹ má rò bí pé gbogbo wọn jọ inú prison yẹn. Ṣó ti yé yín? Tó máa ń kó gbogbo wọn sí bí ẹja yẹn. Ibẹ̀ kọ́ ló máa ń kó gbogbo wọn sí tó bá ṣe ní owó ni. Ṣé rántí pé gbà tán àwọn kan tó ń ṣe justice for Mohbad tó rán wọn lọ sí prison, ṣé rántí? Tó máa sọ pé ká fún wọn lówó lójoojúmọ́. Ṣé ń gbọ́ mi? Owó tó máa san tó máa fi wọ́n sí level by level ni. Ẹ gbọ́ mi ṣá. Tó bá lọ fẹ́ privacy, wàá sanwó yàrá kan, kò sẹ́ni tó máa bẹ́ẹ̀ wà ń bẹ̀. Tó bá lọ fẹ́ o fẹ́ máa wo TV, o fẹ́ máa lo phone, owó ló máa jẹ. Ẹ gbọ́ mi ṣá. So, bàbá Ìjẹ̀ṣà mo dẹ̀ mọ̀ pé gbà kan wọ́n fi sí special place because ó ń sanwó ẹ̀ ni. Tó bá yẹ pé gbà yẹn ni sí Olúmi, nígbà yẹn lọ́jọ́ ń dóra wọn ńkọ́? No, ẹ sọ fún mi. Tí gbogbo yín sọ pé kò lè possible, ìgbà orí bàbá Ìjẹ̀ṣà jáde. Náà máa wá já yín tán. Sí Olúmi ti bímọ. As a matter of fact, bí ṣe ń gbọ́, wọ́n ló máa ṣèkómọ lọ́la. I am not sure. Ṣé ń gbọ́ mi ṣá? Wọ́n ló máa ṣèkómọ lọ́la. Now, mi wá sọ̀rọ̀ yìí láti wá fi mọ́ọ̀kì bàbá Ìjẹ̀ṣà àbí sí Olúmi. Àgbàlagbà ni gbogbo wọn. The last time tí mo dẹ̀ check, bàbá Ìjẹ̀ṣà ó lè ní tiẹ̀ lọ́wọ́ o. Bàbá Ìjẹ̀ṣà is not bad. He's a good looking man. Ìtorí ẹ̀ níyàbọ̀ ṣe rán kú sí ló ṣe rán ẹ̀wọ̀n na prison sí lẹ́sẹ̀. Ìtorí ẹ̀ náà ni princess ò ṣe fẹ́ jẹ́ kó lọ tó fẹ́ bá tiẹ̀ jẹ́. Ṣé ń gbọ́ mi ṣá? Tí ọwọ́ àwọn sugar mommy àwọn bíi táwọn tó ń taṣọ London tó bá gbá bàbá Ìjẹ̀ṣà mú tó náwó sí lára, bàbá Ìjẹ̀ṣà ò bad. Bàbá Ìjẹ̀ṣà ò bad rárá. So I am not saying this láti rubbish bàbá Ìjẹ̀ṣà bí sí Olúmi. Nǹkan tẹ́bi kọ̀ kórìíra ni kọ́ máa parọ́ fún wa pé kò ṣẹlẹ̀. They are both adults. And the last time I checked, sí Olúmi ọmọ kan ṣoṣo ló bí tèmi náà báyìí. Ọlọ́run á dẹ̀ bá mi dá sí àdìrún àdìgbà. Sí Olúmi ni ò lọ́kọ náà. Ó dẹ̀ fẹ́ bímọ lé ọmọ ẹ̀. So sí Olúmi, please, má borí Ọlọ́run mọ́ra. Ẹ gbé síta. Our online in-law abayin celebrate. Kò sí nǹkan tójú òrírí. Kò sí nǹkan tójú òrírí. Ó wá ní ọkọ kó máa dóko. Abẹ́ gbọ́ mi. So we are not saying it to mock them. We are just saying it to confirm that story. Sí Olúmi, tó bá wá dákẹ́, tó jẹ́ pé bàbá Ìjẹ̀ṣà ti lọ mú sí ẹ lórí pé má jẹ́ kó mọ̀ o, wò á máa jẹ́ṣẹ́ mi mọ́ ẹ lára ni. Sí Olúmi. So ìwọ kan á sọ fún wa pé daddy ọmọ ni kò di dandan kó sọ pé òun náà ni o. Tó bá yà sí jẹ́ pé understanding relationship lẹ́jọ́ ní. Honestly, congratulations to both of you. But I can confirm